Ọlájídé o ọmọ Ayẹni. Ọlájídé o ọmọ Ayẹni. ọdún ẹ̀ ló dé tàbá ẹ dúpẹ́. ọdún ẹ̀ ló dé tàbá ẹ yọ̀. Ọlájídé o wá ṣàmọ́dún. Ọlájídé o Obama dàgànjọgànjọ ọdún ẹ̀ ló dé o bó bá wo olúgbọ́n kó jíire ló gbónlé bó bá wá wá rẹ̀sà kó jíire nírẹ̀sà ilẹ̀ kò kàn mí ṣùgbọ́n tí Ọlájídé ọmọ Ayẹni bá ti jíire mo ní bó bá ti jíire mo ní bó bá ti jíire àbùṣe ti bù ṣe mo ní ojú lónìí ojú sówó ojú lónìí ojú síre ojú lónìí ojú sàìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ olóríire ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ló jẹ́ oníjábọ́ lọ́lá Ẹlẹ́dùmarè ọba onídẹ́niyẹ̀yẹ́ rọpọtọ bí ọ̀ka onínúure aláyé ire oníwà ire bó ṣe ń ṣe fónílé ló ń ṣe fàlejò bó ṣe ń ṣe fọmọdé bẹ́ẹ̀ ló ń ṣe fàgbàlagbà ọwọ́ rẹ̀ ò ní kò sàlẹ̀ àpò láéláé lọ́lá Ẹlẹ́dùmarè ọba Ọlájídé Kevin ọmọ Ayẹni èmi á kí ọ bí ológun ẹrú màá kí ọ bí oníwọ̀ ọ̀fà ọgbọ̀n màá délé bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn nílùú Ìgógó Èkìtì ọmọ Ìgógó bírí ọmọ awóko mẹ́rin Ọlájídé ìwọ lọ máa mórun ọbẹ̀ jẹgbẹ́ ní òkèlè ọmọ wa ọmọ ẹkùn ni wọ́n koríki bàbá tirẹ̀ Ọlájídé Èkìtì ò fẹ́ràn kábíyàn ọmọ oríire dádé Ọlájídé ọmọ Ayẹni nílé bàbá yín ẹ̀yin lọmọ oníyàn oyin ó ti wá ṣọdún èjìnà nínú owó ìrọ̀rùn àlàáfíà ló ti mọ́ ọyàn òjòjò kí ṣòwò kó má lè nájà kókókó báyìí lára ọ̀tá lè ó ní fàìsàn lògbà lọ́lá Ẹlẹ́dùmarè ọba ó ti gòkè ó ní jábọ́ ó ní fọlápìtàn lọ́lá Olúwa àṣeyí ìṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe kò ní já ṣe mọ́. Ọlájídé o ọmọ Ayẹni. Ọlájídé o ọmọ Ayẹni. ọdún ẹ̀ ló dé tàbá ẹ dúpẹ́. ọdún ẹ̀ ló dé tàbá ẹ yọ̀. Ọlájídé o wá ṣàmọ́dún.